gbọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí. Let me call Bọ̀dá Yínká. Hello. Hello Bọ̀dá Yínká, ẹ káàárọ̀ sir. Ṣé àlàáfíà lẹ wà? Yínká báwo ni? Mo wà o. Mo fẹ́ kẹ́ explain nǹkan tó ṣẹlẹ̀ because just like mo ṣe bá yín sọ pé àwọn oníṣẹ̀ṣe everybody wọ́n ń para. So ẹnu oníkọ̀ọ́dẹ̀ là ń gbọ́ pọ̀ mo kàn fẹ́ kẹ́ jẹ́ káwọn èèyàn mọ what happened. Music. And as well as a broadcaster, a trained journalist. I've been in mo ti ń kọrin, mo ti ń sọ̀rọ̀ lórí rédíò kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Iṣẹ́ rédíò ló sọ mí di olórin. Radio Nigeria Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ ní 1989 gẹ́gẹ́ bí oníròyìn àti agbóhùnsáfẹ́fẹ́. Ó dẹ̀ mọ òfin tó de à ń sọ̀rọ̀ lórí rédíò. Mo mọ òfin tó rọ̀ mọ́ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Kó tó di pé rédíò yá bó ṣe yá ọdún méje ni mo fi vie fún àti gba license kí n tó lè bẹ̀rẹ̀ rédíò. FRCN Federal Radio Corporation of Nigeria Training School lẹ́kọ̀ọ́ ni mo ti gba ìtọ́ni gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́. Now ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò ti tèmi personally mo bẹ̀rẹ̀ látòrí internet àwọn ará ìlú òyìnbó lè attest sí pé I'm the first Nigerian láti bẹ̀rẹ̀ internet radio ní Nigeria and nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo ní gbogbo àwọn tí mo lè tọ́ka sí pé èmi ni mo bẹ̀rẹ̀ rédíò wọn tó méjì mẹ́ta mẹ́rin márùn ní Nigeria yìí. Oríyọmí Hamzat was working with me Àgídìgbò èmi ni mo ṣí Àgídìgbò nínú ọ́fíìsì mi mo ti ṣí Àgídìgbò internet radio èmi ni mo bẹ̀rẹ̀ nígbà tó Oríyọmí wà lọ́dọ̀ mi. Inú mi dẹ̀ dùn ibi tí kálukú bá délé nítorí ojú ọ̀hún tẹ́yẹ fò láì fara kanra wọn. It's my joy and my glory pé at least mo máa ń fẹ́ kí èèyàn dìde I like being part of success story. Now ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó bẹ̀ kó fọwọ́ padà àwọn ìṣẹ̀ṣe lójú o. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nígbà mo wà kékeré ilé ni mo dàgbà sí mò ń gbégún o mò ń gbégún dáadáa mò ń gbégún nígbà tí mo wà ní kékeré mo gbégún àgbégún eru ẹni bá lọ sípò ti Èkìtì níbi tán bí mi sí á mọ̀ pé ọmọ yá ò rí dùtè kó béèrè pé ọmọ yá ò rí dùtè ọmọ Ìpó ti Èkìtì ni mí mo dẹ̀ mọ̀ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ẹni tí à ń sọ̀rọ̀ yìí ó kàn dùn mí pé àwọn èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ máa mú ọ̀rọ̀ lórí wọn kì í mọ ìdí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. In fact mo wà forward láti lọ post fídíò yẹn sìn mo ti post ẹ̀ sí Facebook sí orí YouTube page mi mo fẹ́ post ẹ̀ sórí Facebook ó lè easier fún a lot of people láti wò ọ̀rọ̀ owó kọ́ lé lẹ́yìn kì í ṣọ̀rọ̀ owó but integrity mo cherish orúkọ mi àti orúkọ ilé iṣẹ́ tí mo dá sílẹ̀ gan máa ń sọ pé mo jìyà orúkọ ẹnìkan mi lè jẹ́ kí ẹnìkan kankan kó ti orúkọ mi mọ́nú rẹ̀ and ẹ bá ṣàkíyèsí mo máa ń sá fún scandal gan rẹ̀ ní sọ pé wọ́n sọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ wọ́n ṣe kí nìkan yàtọ̀ fúngbà tí erelú tí mi ò rí rí láàjọ sọ̀rọ̀ rí tó sọ pé òun lòún mú mi lọ síbi tí mo ti ní accident mo dẹ̀ confront ẹ̀ níbo la ti ríra níbo la ti pàdé rí mo gbàgbọ́ wípé nǹkan tí n bá máa jẹ́ láyé àti kọ́ látọ̀run ibi tí mò ń lọ now kó tó di pé mo wá di nǹkan tí mo dà lénìí now let me tell you the story of Ọpẹ́yẹmí program tẹ́ gbọ́ yẹn Ọpẹ́yẹmí ni mò ń pè lórí rédíò gbogbo radio stations mi pátápátá ni Ọpẹ́yẹmí fi ń lọ and story ara mi ni mo fi bẹ̀rẹ̀ kí ló ń jẹ́ Ọpẹ́yẹmí àwọn tó ti la ikú kọjá rí tó ti la oríṣiríṣi kọjá rí tó jẹ́ pé mo ti gbé ẹni tó ti kú fún ọjọ́ ẹni tí mo gbé wá 2 weeks ago ó ti kú wọ́n ti ẹ̀ ń bá àmọ́ ẹ̀ ó tó di pé wọ́n fi trọ́lì gbé lọ ó wá já ìka ọmọ ọdúnlédìrín ẹ̀ wá mì ó wá nọ́ọ̀sì tó ń tì lọ ó jùlẹ̀ pé òun ò ríbi tó ọwọ́ òkú ti mì rí wọ́n ti fi òwú sí nímú lẹ́nu o so irú àwọn stories bẹ́ẹ̀ yẹn ni mò ń treat so ẹ lè lọ sórí Facebook kẹsàkì fún Yínká Ayéfẹ́lẹ́ Ọpẹ́yẹmí ẹ rí àwọn stories tí mo ti ṣe sẹ́yìn so kì í ṣe pé bóyá mo fẹ́ fi bà èèyàn kan jẹ́ or mo fẹ́ fi àtàkì èèyàn kan. so báwo ni tọrọ máa yìí ṣe wá jẹ́ àwọn ní nígbọ́. báwo lọ̀rọ̀ máa yìí ṣe wá jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa yẹn. mò ń bọ̀ àwọn èèyàn ló máa ń wá pé àwọn ti la ikú kọjá o ibi táwọn dérè nǹkan tó ibi káwọn tó di pé àwọn ní ìtúsílẹ̀ ó yẹ káwọn ti kú ṣùgbọ́n àwọn ò kú ẹni tí mo gbé wá sí orí rédíò yìí ọdún kẹrin tó ti wà ní sẹmínárì ní tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìhìnrere mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni bá wo fídíò yẹn dáadáa á yé ipe kì í ṣe oníṣẹ̀ṣe ní bọ́ọ̀ yìí kì í dẹ̀ ṣe ọlọ́sàn yàgò lórí ìṣàbí oníkìníkà higher assassin ní iṣẹ́ tó lóun ń ṣe bẹ́ẹ̀ nǹkan tó dí òun ṣe àwọn ibi tó ti lọ ṣe oògùn ló sọ ó lóun ṣe oògùn ní tápà òun ṣe oògùn ní ṣakí òun ṣe oògùn ní kíní kan èyí tó lóun ń lo oògùn eléyìí tó sọ yìí fún ni àpáyọ ó ní ibi tán bá mẹ́ta ló ti kú rí tó jẹ́ pé tó bá ti kú wá padà jí ó lóun á padà jí mo dẹ̀ béèrè gẹ́gẹ́ bí òfin iṣẹ́ yìí
ṣé àwọn pé kò sí Facebook nígbà tá ó dẹ̀ wà NBC code àwọn tó ń control wa ó ní àwọn nǹkan téèyàn wọ́n ń pè nǹkan kan ní NTBB not to be broadcast àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ lórí rédíò pé ẹni tí ò bá mọ̀ òfin yẹn wọ́n máa ń fàìn ẹni ìgbà tí Facebook dẹ̀dẹ̀ tó ti di pé kò sí nǹkan téèyàn ò lè fi hàn lórí Facebook ẹni bá mọ̀ mí dáadáa tó bá ń wo Ọpẹ́yẹmí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ àlejò tí máa gbé wá pé ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn ẹni bá lóun fẹ́ àá fojú ẹ̀ hàn ẹ̀ẹ́dẹ́ bá dẹ̀ lọ gbọ́ fídíò yìí mo ní ǹjẹ́ ẹ fẹ́ kí n fojú yín hàn ó ní tó bá tó àsìkò lóun fúnra wọn á jáde ó ní ọ̀pọ̀lọpọ̀ lòun fẹ́ kó mọ òun ó nítorí òun fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn níparí ẹ̀ mo ní kí làmọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn ó ní ó bẹ́tà kéèyàn má dáwọ́lé ju kéèyàn dáwọ́lé nítorí gbogbo nǹkan tóun kó jọ àtìgbà tóun ṣe ayé assassin àtìgbà tóun ṣe kinní kan nǹkan tóun kó jọ ó ní kò sí nǹkan kan tóun ní mọ́ ó ní ilé mẹ́ta lòun kọ́ ó lóun ti ta àwọn ilé yẹn láti kókó fún àwọn ọmọ aláìníyà so kì í ṣe pé ọlọ́sàn yìí ni kì í ṣe olórìṣà ni kì í ṣe oníṣẹ̀ṣe rárá kì í ṣe oníṣẹ̀ṣe rárá so òun kàn rí fáàsì pé òrìṣà tí wọ́n ṣe nǹkan tán ṣe fún òun fún àpáyọ ètùtù ẹ̀ tóun máa ń ṣe tí òun máa ń ṣe kò mí pé àwọn olórìṣà kọ́ ló sọ pé wọ́n ń ṣe é àwọn oníṣẹ̀ṣe kọ́ ló sọ pé wọ́n ń ṣe é ó ní nǹkan tí òun máa ń ṣe láti fi tu òrìṣà yẹn lójú torí oṣooṣù ló ń gbọ́dọ̀ ṣe tóun bá ṣe òun á kú òun wà ní òun ní ìjọ ó lóun wà láwọn tó ń rọ̀bù ní express ọ̀nà Èkó ọ̀nà Òṣogbo so fún rẹ̀ ló sọ ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá wo fídíò yẹn tá a yé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé bóyá oníṣẹ̀ṣe ni bọ́ yẹn kì í ṣe oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ ní pé dandan ẹ fẹ́ rí kò sá 11 ló ti lọ sẹ́wọ̀n lórí àwọn ọ̀rọ̀ yìí náà ni so ọjọ́ ìmú sọ fún pé táwọn ọlọ́pàá bá dé tán náà fẹ́ mọ̀ nǹkan olóhùn rẹ́dì náà nígbà tí òun ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ commit mo ní self confession náà máa ń pè ó ní nígbà tí òun ṣe pé bóyá wọn ò mọ̀ tẹ́lẹ̀ ó ní rẹ́kọ̀dù náà gbogbo nǹkan tó ń ti ṣe sẹ́yìn ní rẹ́kọ̀dù náà àwọn tó ti assassinate ó sọ gbogbo ẹ̀ náà ẹ lọ wo fídíò yẹn then ẹ understand better so àwọn èèyàn tó kàn mú lórí ayéfẹ́lẹ́ gan mi ì tẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá mi ì tẹ̀ sọ̀rọ̀ débi oníṣẹ̀ṣe. èmi tiẹ̀ sọ pé ẹ̀ tó láti báwo lẹ ṣe máa bú ṣẹ̀ṣe kò sí ẹni tó láti bú ṣẹ̀ṣe ẹ̀sìn tẹ́yìn bá gbà lẹ máa gbà. mi ì tẹ̀ sọ̀rọ̀ débi ìṣẹ̀ṣe rárá àyàfọ̀ fún tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train tí wọ́n fi kọ́ mi ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó bíbélì gan sọ pé wàá fi ti késàrì fún késàrì tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní onílé ẹkú ilé ìrọ̀lẹ́ lẹ́mu bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. Ajá òṣùpá ni mí tí mò ń bóde fún Ọlọ́run ọba ìbà Olúwa ìbà ẹ̀yin èèyàn ìbà ọ̀sẹ̀ ẹ̀rẹ̀ ìdídógún tá a fi dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jẹjẹrẹ pẹ́ẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà ire òní kó jọmọ wọ̀ wálẹ́ wà tàtà. mo mọ nǹkan tí mò ń sọ ìyẹn omi ìgbẹ́ mi ò bá Jésù mi ò ṣe Christian mọ́ I know what I'm doing and I know how I started my career. èèyàn gbọ́dọ̀ gbé tí wọ́n bá wo ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé tí wọ́n bá wo. So tó bá dẹ̀nà fẹ́ rí bọ́ọ̀ yẹn júwe ara ẹ̀ ó júwe ara ẹ̀ ó ní ọmọ kọ̀ọ̀kan lòun ẹnìkan pè níparí program yẹn sàmà ó ní àlejò ńlá lẹ gbà lálẹ́ yìí ó ní mìtínà ọ̀rọ̀ bọ̀ ó ní àlejò ńlá lẹ gbà ó ní òun lójókòó níwájú yín yẹn mo níṣẹ́ ẹmẹni tó ń sọ̀rọ̀ ó ní òun mọ̀ ẹni yẹn ni ó ti fojú wọn rí ní fọ̀kàn ó sọ̀rọ̀ dédé kan tó ní àkòsọ́mọ rẹ tó ń jáde ní fọ̀kàn mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ó sọ̀rọ̀ dédé kan tó ní òun máa ń bá òun ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá dédé mo ní kó má sọ gómìnà kúrò mẹ́ẹ̀ torí mi ìfẹ́ kó dárúkọ àwọn tó ń dárúkọ ó ní ká bá sọ pé wàhálà ṣẹlẹ̀ ní ọ̀nà ẹ lọ wo fídíò yẹn dẹ̀ ẹ̀ understand ẹ̀ bẹ́ẹ̀ ẹ má kàn mú lórí káwọn oníṣẹ̀ṣe má bínú tí ó bá jẹ́ pé ó sọ̀rọ̀ lọ́sọ́dọ̀ wọn kò dẹ́ bọ́ọ̀ yẹn òun ṣe oníṣẹ̀ṣe òun ṣe babaláwo òun ṣe aya assassin ni nǹkan tóun lọ ṣe oògùn tóun lọ ṣe láti jẹ́ àpáyọ ẹ̀ mẹ́ta ló ti kú wọ́n ti pa ní express rí ó ti kú rí ní ọ̀nà àrà bí nǹkan bẹ̀rẹ̀ ó tún ti kú níbì kan rí mẹ́ta ló ti kú rí tó dẹ̀ jẹ́ àpáyọ nǹkan tó ń ṣe fún yẹn òrìṣà tó ìfà olóhùn fẹ́ fi hàn mí lórí olóhùn fẹ́ fòrìṣà yẹn hàn mí lórí fóònù mo ní mi ò wò mo ní kó má fi hàn mí. So wọ́n bá fẹ́ rí kò ń ṣe ẹni tó wà hidden in tó ti ṣe sẹ́yìn ní ọdún kẹrin rẹ̀ tó ti filẹ̀ tó lóun ò ṣe mọ́ but like you said kẹ́rù stigmatization yìí bọ́ọ̀ yìí ó má padà sí ibi àárọ̀ ó má tún padà sí gbòòrò. Exactly they bá stigmatize ẹ̀ nǹkan burúkú ni. they bá stigmatize ẹ̀. àgbọ̀dọ̀ encourage ẹ̀ láti tún sọ fún padà sẹ́yìn àgbà tí mo dẹ̀ ṣe fún níparí nìyẹn pé Ọlọ́run ní jẹ́ kó padà sí ibi tó ti. lára àwọn nǹkan tó dẹ̀ encourage èèyàn ni wípé tẹ bá ti gbójú ẹ̀ síta á wò pé everybody ti mọ̀ á dẹ̀ dá mẹ́ ara àwọn nǹkan tó máa encourage àwọn èèyàn àbí mo parọ́ bọ̀dá Yínká. ó tọ̀rọ̀ ni òfin tó ti ẹ̀ dé iṣẹ́ wa yìí nìyẹn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Facebook ló bà gbogbo nǹkan jẹ́ Facebook ló bà gbogbo nǹkan jẹ́ àti TikTok àti nǹkan ẹlòmíì rò pé tóun bá ti gbé ojú èèyàn sí ọ kó bá ti èèyàn kan jẹ́ láti fi make orúkọ ẹ̀ láti fi trend it is never done o lè ba èèyàn jẹ́ kó fi trend náà o lè ba ìmọ̀lẹ́bí àbí ìgbésí ayé èèyàn kan jẹ́ láti fi trend and torí pé tẹ́ bá wo lọ wo page mi lórí TikTok kò ní viewers torí pé èmi ò ń gbé gbogbo irú eléyìí sí mo wà force láti post ẹ̀ ni
mi ò ní post gbogbo irú àwọn nǹkan báyìí. You can't be ó ti wà too sensitive láti gbójú síta jù. It's wrong, it's not professional. You need to think about stigma when you are presenting. Ṣé yàtọ̀ fún mo sọ fún bọ̀ yẹn mo ní ṣé ó fẹ́ kí n gbójú tó bá sọ pé ó ní tó bá tásìkò lóun fúnra wa gbójú síta ó dẹ̀ sì mí ni ẹ̀ ó ní nǹkan tó ti ṣe sẹ́yìn lóun torí pé òun fẹ́ kí àwọn èèyàn má ṣe pé ìgbẹ̀yìn ẹ̀ ò dáa nǹkan tó sọ nìyẹn is very simple. So mi ò bú oníṣẹ̀ṣe mi ò tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá mi ò bú oníṣẹ̀ṣe mi ò tiẹ̀ sọ̀rọ̀ babaláwo mi ò sọ̀rọ̀ oníṣègùn mi ò sọ̀rọ̀ oníṣẹ̀ṣe mi òun ló sọ wípé àwọn nǹkan tóun ti ṣe sẹ́yìn especially torí àpáyọ ẹni bá kú tó padà jí àwọn náà àwọn àgbààgbà mọ̀ nǹkan tí mò ń sọ yẹn àwọn tẹ́lẹ̀ àwọn bá dẹ̀ mọ̀ pé bọ́n ṣe ń ṣe àpáyọ àmọ̀ pọ́n ṣe ń tù ú èmi òun ṣe mi ò ṣàpáyọ rí mi ò bọ́n ṣe ní ọjọ́ tí n bá ti darapọ̀ mọ́ ritual ṣètùtù ṣẹbọ. No, ẹ má lọ sí ọ̀nà yẹn o. Ritual burúkú. Èèyàn lè ṣẹbọ tó bá ní láti ṣẹbọ láti tún nǹkan. Alátẹ̀bọ̀tẹ́ Wùmí Yínká I don't go to orí òkè yàtọ̀ fún bẹ́ẹ̀ pè mí bẹ́ẹ̀ pé ní kí n wá lọ gbà bẹ́ẹ̀ mi pé wá kọrin mi ì ń lọ orí òkè mi ì ní wòlíì. Wọ́n ríran sí mi bí mo ṣe wà yìí. Ṣùgbọ́n against anybody. So kò dẹ̀ ayéfẹ́lẹ́ iṣẹ́ ní ṣe nǹkan téèyàn ń dojú kọ téèyàn mi máa gbé kalẹ̀ ayéfẹ́lẹ́ so tó bá lọ lo wádìí ayéfẹ́lẹ́ o máa ní problem so èmi gan sá fún orúkọ yẹn torí it's too big than me so mi kò sí ẹbọ kò sí oògùn Ọlọ́run ló ṣàgbékalẹ̀ ẹrí nǹkan tẹ́mi kan ṣàkíyèsí ni pé irú situation báyìí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ Ọlọ́run tó fẹ́ mú nǹkan kan jáde ni Ọlọ́run fẹ́ kó kìkì mi tó ń lọ kó jáde ni torí pé mi ò ṣe nǹkan tó lòdì sí ìṣẹ̀dálẹ̀ ọmọnìyàn. Mo ṣe láti pé láti kẹ́kọ̀ọ́ méjì one ẹni tó ti la ikú kọjá tí ìbá ti kó ní 21 ni wọ́n ó lóun nìkan ló ṣẹ́kù tí ò tí ì kú ní gbogbo àwọn táwọn jọ ń ṣiṣẹ́ so ó ní kí àwọn èèyàn tí ó kù kí wọ́n má wulẹ̀ wọ́ àwọn ọmọ kéékèèké kí wọ́n má wulẹ̀ try láti wọ́ pé torí nǹkan tó bá fi kó jọ ìgbẹ̀yẹn ò kì í dáa. Mo rò pé ìyẹn ti tó an achievement I mean we can call that a big achievement of the program. So bó ṣe jẹ́ ìyẹn. Ẹ ṣé bọ̀dà Yínká ẹ ṣeun gan and fún àwọn tí wọ́n sọ wípé ẹ ṣe gbé ojú ẹ̀ síta according to ẹ fi gbogbo professional wọ́n bá ń interview àwọn sensitive cases láti máa jẹ́ kí ojú àwọn ọmọ wọn má pa ojú àwọn ọmọdé because I've seen that is it right because nílùú you can't do that. Ṣẹ́rí kò mọ́mí mi ẹ pàdé mọ́ kò tọ́ sẹ́nu ọmọ ṣẹ́rí àwọn kankan wà tó jẹ́ pé mi ò lè sọ ìdí tí mi ò dẹ̀ fi lè sọ ni pé á dàbí ìlara ó ń bínú lágbájá ni àmẹ̀dù ló ń bínú sí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ojú ọ̀hún tẹ́yẹ fún láì farakọra. The rudiments and the ethics and this job the rudiments and everything about this job is well known to me. Iṣẹ́ yẹn yé mi dáadáa. Tó bá fẹ́ ṣe interview fún yàn especially minor ọmọ kékeré lójú ọmọ tí wọ́n lè gbé ojú ẹ̀ síta. Náà kò tiẹ̀ lójú ọmọ kankan. Tí ẹ yàtọ̀ fún olójú oyè ọjọ́ orí ọmọ tó lè gbé ojú ẹ̀ síta that is with permission. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó interview ó gbọ́dọ̀ ro ọjọ́ ọ̀la ẹ̀ ṣé tó bá gbé síta tó bá padà jáde lọ́la ṣé àwọn èèyàn ní sọ̀kò pa ṣé tó bá jẹ ọjọ́ ọ̀la ṣé kò lè bínú kokùn so fúnra ara ẹ̀ torí nǹkan tó ti sọ nípa ẹ̀ and àwọn èèyàn yìí most of them ń gbé wọn wá ẹ fún wọn lówó ẹ gbé wọn wá torí kan lè sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹ fẹ́ kan sọ torí pé ẹ fẹ́ popular torí pé you want to make your own name at the detriment of their own future of their own life it is never done. But kò ń ṣe táwa bá sọ wọn ní à ń lára lágbájá ń lára tàmẹ̀dò ni but mo mọ̀ pé àwọn NBC tó yẹ kó control ẹ̀ àwọn náà ò sùn mo dẹ̀ mọ̀ pé àwọn warnings á ti wà left and right láti control wa tí n bá ṣe anything tó wrong lórí rédíò they call me pé Mr. Ayéfẹ́lẹ́ báyìí màá dẹ̀ sọ pé okay nobody is perfect though but àwọn yẹ kí èèyàn mọ̀ pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn but not at the detriment of someone else kó wá sọ pé torí pé o fẹ́ popular or you want to make your radio station popular kó wá torí ẹ̀ kó wá by image and integrity and tomorrow ọjọ́ ọ̀la ẹni yẹn kó wá bàjẹ́ ṣé ẹ mọ̀ pé wọ́n bá interview ẹlòmíì tán tó bá parí interview tí ò mọ̀ pé bó ṣe máa rí ni ẹ̀ yẹ́ mọ̀ kó lè lọ pokùnso. ẹ wo lady tí tó ní ọmọ mommy calm down yẹn ẹ gbọ́ nǹkan tó ló ṣẹlẹ̀ sí ọmọ yẹn later. I don't know maybe it's true or not. Ìyá ọmọ yẹn. Mi mọ nǹkan tó ló ṣẹlẹ̀ sọ́mọ yẹn. Ara nǹkan tó likely kó tí ò bá jẹ́ pọ̀ ọ̀rọ̀ social media ni ọmọ yẹn bá má para ẹ̀ náà. Ìyá ló dàbí so ara nǹkan tó jẹ́ kéèyàn guide again lórí ní society ni but ṣé rí àwọn èèyàn wa torí wọ́n fẹ́ trend àwọn fẹ́ káwọn èèyàn mọ̀ pé péjì wọn popular wọ́n fẹ́ ṣe kinní kan ńlẹ́ lòmíì wà after and kò yẹ kó rí bẹ́ẹ̀ because
integrity and detriment at the detriment of someone else's image ni. It is never done. Ẹni tó bá fẹ́ interview bá agree pé kó gbójú síta àwọn tó jóun ló sọ pé ẹ gbójú síta mo fẹ́ káwọn èèyàn rí àwọn èèyàn tó wá sórí program mi sọ pé àmú fẹ́ káwọn èèyàn mọ̀ ipe Ọlọ́run dára sí mi Ọlọ́run ṣe tóbi tó nìyí ẹ̀ka wo ẹni tí Ọlọ́run ò pa ẹgbẹ́ ojú mi síta ẹ ṣe kinní kan at times ó lè ó máa wrong. No, ẹ̀yin lè máa explain fún wọn because at that time I wan talk on impulse ni wọn mọ implication ẹ̀ years to come. So that is why you are a professional. That is why you are there to counsel them, to talk to them. But come, don't do this. Ṣẹ́rí nǹkan tí social media ṣe ń tẹ̀ dálẹ̀. A ní pé bẹ́ẹ̀ ló ṣe wà láyé àwọn bàbá wo lọ́wọ́ ní kì í ṣe nǹkan tá a báyìí la máa bá. Ṣẹ́rí generation tó ń bọ̀ èpè náà máa fi ránṣẹ́ sẹ́lòmíì wa o. Èpè because nǹkan tẹ́lòmíì ti post orí social media tí ò yẹ kó gbogbo orí social media tó jù ò gbọdọ̀ rí láyé àwọn bàbá wa nígbà táwa ń dàgbà tá a gbọdọ̀ rí tí ò gbọdọ̀ jáde síta. Náà sọ pé náà tọ́ ẹ̀dẹ̀yìn afẹ́ sọ tá a dọwọ́ bù lẹ́nu. Bẹ̀rẹ̀ sìn kò ní ìtumọ̀ mọ́. Ó tó bá tẹ̀ jẹ́ kó sọ́nù yàrá ọ̀dọ̀ ẹ̀ fóònù ti bàjẹ́ a sọ a tún post ẹ̀ sórí social media and tó bá ti gorí social media ó ti stick síbẹ̀ for life nìyẹn ẹlòmíì á gbé a post ẹ̀ so post ẹ̀ sórí status ẹ̀ lásán ẹlòmíì á gbé abẹ́ post ẹ̀ nǹkan bíbi tó sọ dé tó gbèdé abẹ́ gbèdé bẹ̀ so mo rò pé àti control ẹ̀ lè ibùdó ẹlẹ́ẹ̀kọ́ lẹ́tà síjọba ìjọba àwọn gan fèsì títí wọn pẹ̀lú social media so I think àwa la máa bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. You need to think about the life of those people you are presenting. Báyìí ló ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí a trained ọmọlúwàbí tí Yorùbá ń pè ní ọmọ tí olú ìwà bí ìwọ ló máa mọ̀ pé àwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kó wọ́n ń ṣe bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kó wọ́n ń ṣe bẹ́ẹ̀. Then èèyàn gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀ṣe àti orísun ẹ̀yìn ẹ̀ òmíì pé bóyá ó ń bọ̀ pé ó ṣe kí nìkan no ó gbọ́dọ̀ fẹ́nu tẹ́ńbẹ́lú wọn àbí bẹ́ẹ̀ fẹ́nu bá nǹkan tó ń ṣe jẹ́ kálukú ló mọ̀ tó ń pè tọ́lọ́ fi ń dáhùn lónà. Èmi ò tiẹ̀ gbọ́dọ̀ bàṣẹ ṣe jẹ́ mo lọ́ọ̀fù wọn dákú. Èmi tí mo lọ Brazil lọ́dún mo lọ bá wọn ṣe ọdún òrìṣà yìí tó bá kalẹ̀ ẹnu máa rò. So nítorí kálukú ṣe yé o mi ò bú ṣẹ̀ṣe o èmi gan ò tiẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀ṣe rárá mi ò tẹ̀ sọ̀rọ̀ àwọn olórìṣà rárá mi ò bú olórìṣà mi ò bú ọlọ́ṣun mi ò bú oníṣẹ̀ṣe mi ò bú babaláwo mi ì pé awolékè mi ò pé ọ̀gbẹ̀rì lólè mi ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá ní tó báyìí mi ò ju pé àwọn tó ti lakú kọjá tí Ọlọ́run kó yọ tí wọ́n padà wá dúpẹ́ ní tọ́pẹ́yẹmí wà fún nìyẹn ẹ lọ sórí Facebook ẹ tàkì Yínká Ayéfẹ́lẹ́ Ọpẹ́yẹmí ẹ rí àwọn stories tí mo ti ṣe sẹ́yìn ẹni tí wáyà tí ò nímú tí ò lójú tí ò lẹ́nu tí wáyà iná jálù bọ̀bọ́ yẹn tí wà ń bàdàn dé sí i ṣé irú ìyẹn ó ń gba iṣẹ́ kò yẹ kó dúpẹ́ ó wá dúpẹ́ náà ẹnìkan ni mo gbọ́ wá bí last month tó sọ pé over 4,000 èèyàn màá lòún ti pa wọ́n máa sọ̀rọ̀ lórí ìyẹn kò sẹ́ni kankan tó jáde lórí ìyẹn tó ní òun lòún máa ń da ọkọ̀ òun lọ́nà Èkó ìsọ́nà Ìbàdàn ní òkun Èkó yìí ló ti lọ gbàgbára títí ẹ kó tó di kó padà lóun bá Jésù pàdé kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ìyẹn. Mo pé ìyẹn òrìrì tánìṣí méjì àwọn olórìṣà nǹkan eléyìí sọ pé òun fèèyàn bọ òrìṣà kan tó jẹ́ kí wọ́n bínú nìyẹn bọ̀ nísìtẹ́ ti explain tẹ́lẹ̀ ti apologize mo mọ̀ pé ẹ rí pé àwọn ẹlẹ́sìn yẹn in fairness to wọn ń ṣe oníjàgídíjàgan àwọn ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ wọn ń kọjá àyè wọn ò ní ta sí ẹ tó bá ta sí wọn tó bá ní kẹ̀sìn wà peaceful àwọn yẹn gangan náà represent the peacefulness wọn ò ní ta sí yín wọn ò ní sọ nǹkan tí ò yẹ kó sọ torí pé lè get to them pé bí ò ṣe dáná ṣe jáde otherwise wọn ń fa wàhálà kò ṣe kó bí a mo fi ń wojú re o bọ̀dá Yínká. Yes. So thank you very much. wọ́n ti gbọ́ yín sir. All right sir. Yes sir. So ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wọn ti ní kẹ́ má bínú wọ́n ti explain bó ṣe jẹ́ fún yín and tẹ́ bá ní pé kí wọ́n ṣe rí tẹ́ bá rí ibi tí wọ́n ti ń gbójú síta or anything it's very wrong. Because whatever you are doing in life, you need to do your risk assessment. Even táwọn èèyàn bá mi pé kí n gbé ohùn wọn síta àti ráwọn tó ẹ pé àwọn ló ní kí n gbé ohùn àwọn síta o láfta torí tí kinní yẹn lọ viral wọ́n tún padà wá bá mi pé kí n bá wọn yọ àwọn ló ní kí n gbé síta ìmí máa ṣagídí ìmí máa dẹ̀ yọ màá ti sọ fún ọ pé implication rẹ bí wọ́n ní kí n jẹ́ kó gbọ́ màá dẹ̀ pàpà ìmí máa yọ ìmí máa tiẹ̀ gbàgbé ó wrong and the fact pé èèyàn kan ṣe ẹni tí ò ṣe ló right ẹni tó ṣe ó wrong. Because number one, you need to think about years to come. Ibi táwọn dúró sí bikini yẹn rave of the moment bikini yẹn ṣe rí lára wọn wọ́n ní ẹgbẹ́ síta jọ but after tó bá wá rí tí wọ́n ní mọ bí tó máa dé tó wá rí kíní yẹn ìkíní the fact gbogbo síta ó jáde yẹn ó lè wá mú wọn commit suicide ó lè mú wọn wá di panaki so play the ẹni máa ń dì kí n gbé ọmọ tó sọ 3 sọ ọmọ ẹlẹ́hà yẹn jáde wọ́n ti pa nísìn lady kan náà tí mo gbé wọn ti pa dànù sìn. So àwọn nǹkan kan when it comes to minor ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń present ẹ má máa show ojú minor if you are really professional ẹ má máa show ojú minor because àwa kan rí inú wa ò dẹ̀ dùn dẹ̀ nífẹ̀ẹ́ report ẹ̀ baby for àwọn torí téèyàn bá wà lábúrò tó bá report nǹkan ní Nàìjíríà tó mọ mail ẹ̀kọ́ sí appropriate quarters wọ́n á gbọ́ tiẹ̀ because wọ́n mọ̀ pé nǹkan ń work ń bí wọ́n á gbọ́ tiẹ̀ ẹ má protect àwọn tẹ́ bá fẹ́
case wọn. The fact pé wọ́n ti ṣe kò mí pé they cannot be useful in the society again. Kò mí pé wọ́n lè reorientate wọn. Kò mí pé wọ́n lè useful fún ara wọn. Wọ́n lè ti hair níbì kan. Kò mí pé bó dẹ̀ ṣe máa rí ìgbésí ayé wọn káyé wọn dẹ̀ bàjẹ́ pátápátá. Because that is the essence of you presenting them and showing their faces. Ibe káyé wọn bàjẹ́ ni wọ́n ti wà condemned because they can live. Káwọn èèyàn sọ wọ́n lóko pa. Once wọ́n ti attach ọ̀rọ̀ wọn, wọ́n ti attach ẹ̀ mọ́ ojú wọn. Please, ẹ̀yin bàbá mi nínú ṣẹ̀ṣe, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Ẹ jèbùrẹ́, àwa mọ̀ pé ẹ̀sìn àlàáfíà, èmi mọ̀ pé sí àlàáfíà lẹ̀sìn yín, ẹ̀sìn yín ò ń ṣe oníjàgídíjàgan, ẹ̀sìn tó máa ń gbọ́ àròyé ni, ẹ̀sìn tó máa ń gbọ́ ìtúbá, ẹ̀sìn tó máa ń gbọ́ ẹ̀bẹ̀ ni ẹ̀sìn yín, òun náà ni mo ṣe wá bá yín, bó bá jẹ́ lómi mo lè má dà sí, bá jẹ́ sí mi bọ́, ẹ̀sìn yín yìí, tó bá ní peace, you are symbol of peace ni yín, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ káàárọ̀, oṣù mi rèé o, ẹ jẹ́ bá ń dáríjì brother mi, wọn ò mí láti bu yín, òun náà dẹ̀ ti gbọ́ tó ti sọ yẹn, ẹ má bínú, ẹ jèbùrẹ́, ẹ káàárọ̀. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you.